Bọ́láńlé kí ni gbogbo iṣẹ́ ìwà ìbàjẹ́ tó ń ṣe yìí kò tiẹ̀ paramọ́dé obìnrin máa ń nípa mọ́ra mọ́ ni ẹ̀pá jókòó wà lábọ́ mítà báyìí wá ṣe yánmayànmá láì ṣọkùnrin wà àbúrò lójúkò jẹ́jẹ́ ló wà peaceful yẹn irọ́ ni. ìyá ẹ̀ stop sọ bẹ́ẹ̀ mi láìkì yẹn o ẹ má lọ máa fọmọ wọ ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ láyé mi ẹ bá ti ń sọ ẹ má máa fi mí wé bọ́ọ̀lù yìí bọ́ọ̀lù lélẹ̀ ìyá ẹ̀. ilé o ṣe champion àdúgbò ṣùgbọ́n champion gbogbo àdúgbò kí ni àwọn tó wà ń támà kì í ló máa dẹ́ngẹ́ sí kò ń ṣèmi ló máa yẹ tí kò sí. kí ló ń ṣe ẹ́ ìyá ti bí rán dẹ̀rẹ̀dá tó ń bá káàkiri náà nílé tó fi padà dì wá òun náà ló tún ti rawọ́ lè ṣe bó mọ́ ń tá bá ẹ sáìn ní station. ta ló mú bírò dání ìwọ ni ta ló máa gbé ìwọ ni ṣé tí wàá fẹ́ gbọ́ ìyá ẹ̀ bẹ́ẹ̀ ṣe mú mi kúrò bẹ́ẹ̀ ó dùn mí gan because mo fẹ́ lọ gba holiday bẹ́ẹ̀. àbúrò ẹ ṣọrẹ fún ẹ ó kọ statement kí ni nǹkan tó máa fi sọ fún nìyẹn. ìyá mi kò ṣọrẹ fún mi kí ló ṣẹlẹ̀ ibẹ̀ yẹn wọ́n ti miss mi náà ilé mi kejì nìyẹn kò síbi táyé ò ti gbà mí tí wọ́n dé báyìí àwọn ti ká wọn sókè ẹ wọ ẹ tún tí wọ́n lẹ́gùn mọ́ ilé wọn dá mi padà síbẹ̀ wọ́n dúró lé. onírà bí mi ìdáyẹ̀ náà ti bàbá mi láàmú mo rẹ̀ lè fẹ́ fàyè sú mi.